Ẹ káalẹ́ gbogbo ọmọ Yorùbá. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn ilé ulama warasatul anbiya ẹ̀yìn àfa Ọlọ́run tó ń àti èyí tó pamọ́. Mọ̀kádàm Sheikh àfa àkọ́mọ níkéwù àfa àkọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Reverend Bishop nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi Kérúbù and Séráfù Celestial. Mo kí yín o wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ìwé a máa jẹ́, egbò a máa jẹ́, àní ṣe wéjá, àní ṣe gbòwà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ kì í fi ṣubú. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ kì í fi rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́ ọ̀kan nù. Ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá tòótọ́ ẹ fi ṣe wá lóore owó. Ẹ fi ṣe wá lóore ọlá. Ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀. Torẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani o. Mo ṣèbà yín o. Mo kí kábíyèsí Ọ̀nìrìṣà. Jẹ̀gbẹ̀nìbí àti àkún aláṣọ àlà funfun gbò. Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì. Ọ̀jájá the second Ọọ̀ni Ilé Ifẹ̀ àrólé Oòduà. Bàbá mo kí yín. Mo wá kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adé. Ọmọ kútíkù ò gbọdọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe ọmọ àdábálẹ̀ ọmọ àfòmọ́ òde. Mo wá fi yín kí bàbá tèmi Ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bàbá kádé pẹ́ lórí. Kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kẹ́sìn ọba kó jẹ́ kó kánrin kése. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́ kílẹ̀ Yorùbá ó má dàrú. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín o. Mo wá kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá mi Prọfẹsọ Bánjí Akíntóyè bàbá k'Olódùmarè tún bọ̀ jẹ́ ká ròrùn yín sásọpẹ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run kẹ́lẹ́yẹ ọmọ síwájú kó níwájú ọmọ kẹ́yìn. Àlùbáríkà àwọn t'Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ. Èjìká tí ọ̀já sọ ó bọ́ lọ́rùn ẹni. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé orí aládé kó ńlá gbà fáláàfin. Májàsọ́lá Àdìsá. Olówó orí ọkọ tó yọ̀ sí baba Adérọ́pò. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò. Baba Michael, baba Yọ̀mídé, baba Ronaldo, baba Àṣàbí. Ìgbòho òòṣà. Ọmọ ládéládé ládé Aláàfin Ọ̀ládé adé aládé kó la gbà fáláàfin. bọ́bá rú ọ lójú bàbá pàdé ikú bàbá yèyé lọ́nà kó bí wọ́n lè rè pé ṣé lóòótọ́ adé orí yín adé aládé kún ni. Bàbá mo kí yín o. Ẹ máa ṣẹ́gun ọ̀tá ẹ lékè odì. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú ilé àtúndé. Wòyí náà rèé lọ́dún kan sẹ́yìn nígbà tí fọ́nrán kan jáde níbi tí ààrẹ Gani Adams
tá ti ń sọ àwọn ọ̀rọ̀ kò bákùngbé ní àwọn ọ̀rọ̀ tí kò yẹ kó máa tẹnu àgbàlagbà jáde tí wọ́n ń sọ jáde láàrin ìfọ̀rọ̀wérọ̀ tí mo lè pè ní phone conversation láàrin àwọn àti ẹnìkan tó pè wọ́n láti ìlú òyìnbó tí a sì ń ba olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ló kọ́ jẹ́ léyìí tó fa ìgbésẹ̀ tolóyè Sunday Ìgbòho Òòṣà tó fi gbé Gani relé ẹjọ́ wípé ẹ wá o ìbanilórúkọ jẹ́ eléyìí fẹ́ kẹ̀sí rí tí n sì fẹ́ rírú ẹ̀ rí ìgbà wo gángan láyé bẹ̀rẹ̀ sí ní mọ̀ mí tí Gani Adams wá ní wípé ó dàbí ẹni wípé mo lọ́wọ́ nínú àwọn tó ṣekú pa Bọ́lá Ìgè. Olóyè Sunday Ìgbòho Òòṣà ń sọ ń gbà náà bọ́bá wá rí báyìí yóò wu àwọn kí Gani Adams wá fẹnu ara rẹ̀ kó sì mú ẹ̀rí máa jẹ́ mi rìṣó kó mú wá sílé ẹjọ́ káwọn jọ fi ẹsẹ̀ òfin tó kí òfin ó bá wọn dá sí because n tí Gani Adams ṣe yìí ni wọ́n ń pè ní defamation of character tá a tún lè pè ní character assassination on the person of Olóyè Sunday Ìgbòho Òòṣà. Olóyè Sunday Ìgbòho Òòṣà relé ẹjọ́ adẹ̀pàrọwà ńgbà náà lọ́hùn a ní bọ̀dá Gani tó bá ṣe wípé lóòótọ́ ipò tẹ nígbàgbọ́ pé ẹ wà gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá asọ́gbà yẹn tòdì ẹ́sẹ̀ pé à ń yóò yé wọn wípé ẹ má jẹ́ àkúrọ̀ tanra wa bóyá là ẹ̀fọ́dún kan jọ Olóyè Sunday Ìgbòho lọ ní o àbẹ́ ẹ lọ́dún méjì ìyẹn ò ní wípé kó pè yín ní bàbá àmọ́ Olóyè Sunday Ìgbòho Òòṣà tó máa pè yín ní bàbá torí àpọ́nlé ńláńlá tó ṣe fún yín. àìmọye ìgbà nígbà tá a bẹ̀rẹ̀ struggle Yorùbá nation ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí tẹ́ ẹ ṣèrántí tẹ́ ẹ gbàgbé kó tó di wípé ọ̀rọ̀ à ń kọlu ilé ẹni ní July 1st tó ṣẹlẹ̀ tí àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ pẹ̀lú àwọn ọmọ ológun tí wọ́n kọ́kọ́ ṣẹ́bùrú Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ Òòṣà ní after Guru Maharaji. Mo fẹ́ kẹ́ ẹ rántí pé ní ọjọ́ náà ilé Ààrẹ Gani Adams ó là ń lọ olóyè padà wálé wọ́n wá change aṣọ lọ́jọ́ yẹn náà á padà délé Gani Adams léyìí tó túmọ̀ sí wípé Olóyè Sunday Ìgbòho Òòṣà kò yan Gani Adams kéré rárá ewúrẹ́ ò lóhun ọ̀sọ́mọ ìyá àgùntàn Gani ló níyà àwọn òbí dúdú gbogbo ọmọ Yorùbá ló mọ̀ wípé gbogbo ibi tí ìran Yorùbá bá ń lọ Gani èé sábà lọ ọbẹ̀ oríṣiríṣi ìtàkùrọ̀sọ ló ti wáyé léyìí tí Gani Adams yóò máa tàbùkù Olóyè Sunday Ìgbòho Òòṣà ńgbà náà bí kò máa pè ní entertainer ní kíní kan ni ọmọ Yorùbá sì dáhùn nígbà náà wọ́n ní ó pé àwọn k'Olóyè Sunday Ìgbòho Òòṣà ó jẹ́ entertainer tó ìwọ tó wá pera rẹ̀ ń jagunjagun tó ò rí ná dá yámbì kankan kó tó wá di pé ọ̀rọ̀ fárá ìgbà náà ó padà ṣẹlẹ̀ ìdájọ́ tó wáyé lánàá ẹ gbọ́ bó ló ṣe lọ bọ́bẹ̀ ṣe bíṣu ṣe bẹ́ bọ́bẹ̀ ṣe kún gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ kí lágbẹjọ́rò Olóyè Sunday Ìgbòho Òòṣà kí ni tá a jọ sọ lẹ́yìn ìgbẹ́jọ́ àti wípé ọ̀pọ̀ ọmọ Yorùbá tó bá ti gbàgbé voice note yẹn I will play it now má nà ń bẹ́ẹ̀ torí wípé ọ̀pọ̀ àwọn èèyàn ní mọ́ni kí ni tó ṣẹlẹ̀ bó lọ̀rọ̀ ilé ẹjọ́ ṣe jẹ́ kíní kan ni ńgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ nígbà yẹn tá a ní Gani bẹ̀bẹ̀ pé Ìgbòho Òòṣà lórí fóònù Sunday má bínú o ahọ́n ló gbé mi tí mo fi sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí kàkà kí Gani Adams ó ṣe bẹ́ẹ̀ wọ́n gbalé ẹjọ́ lọ wọ́n ní pé Olóyè Sunday Ìgbòho Òòṣà ó intrude into privacy àwọn pé wọ́n háàkì voice ní àwọn ẹ bá ń bi Gani léèrè Olóyè Sunday Ìgbòho Òòṣà ló pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni bí èèyàn bá fẹ́ gbé ẹjọ́ lọ lé ẹjọ́ it must be substantial ó gbọ́dọ̀ jẹ́ ẹjọ́ tó nídìí
tó ní kókó tí ẹ̀rí máa jẹ́ mìíràn ìṣó sì wà fún. Ẹ wò ó, kí n tó máa sọ̀rọ̀ jù, mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣíà ètò yìí bẹ́ẹ̀ ṣe ń wò gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá ń ṣíà ẹ̀ nígbà tí ń kọ́kọ́ bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ ìtọ́fà tẹ́ délé ẹjọ́ ẹjẹ́ náà ń bẹ̀ ọ̀yá ẹjẹ́ àjọ kájọ kíra wa ọ̀yá ẹjẹ́ àlọ́. I will send you a letter. We kọ sí Tinubu pé kí ni Tinubu wé ìsáàmà rẹ̀ ó bá wọn ní káwọn lọ eliminate wọ́n dẹ̀ sign letter yẹn ọkọ̀ sí ilé ẹ̀ ní bọ́dí náà ó dẹ̀ receive. Àwọn tó wá ń ṣiṣẹ́ ń bẹ̀ náà wọ́n lọ pé irú lẹ́tà burúkú rí àwọn tó ní kí photocopy wà báyìí. Lẹ́tà yẹn dẹ̀ rí àwa mo wá jù sí mídíà Tinubu kò reply pé ó tẹwọ́ wo kò tẹwọ́ kò reply the no. So àwọn yẹn ló yí òkùnkùn ká lọ yí ká àwọn ọmọdé tí wọ́n rí pé àwọn yẹn ló wá ń kó mọ́ra. You are the friend of my the enemy of the friend of my enemy is my enemy. Ó dẹ̀ ní abẹ́jàjà gbára àwọn eléyìí dẹ̀ rí wọn ẹ̀ bá sọ̀rọ̀ jàgbọ́n láti túbọ̀ àfikọ́ máa gbé mi nínú wọn ló ṣe interview tó ní ọmọ tápà ní mí pé mi ìmọ̀lé nígbà tájọ́ ń lọlé tó ní òun sí èso nínú wọn ni òun bá gbà lẹ́tà yẹn. bẹ́ẹ̀ ni mo wà gẹ́ẹ̀sì ẹ̀ wọ́n ní kí n bá sọ̀rọ̀ mi ò bá sọ̀rọ̀ mo ní lọ́lọ́pàá ó fẹ́ dà nǹkan rú mi. òun gbọ́dọ̀ lẹ́tà yẹn Razak Arógundádé. ṣé lóòótọ́ ni pé wọ́n ti arrest Ìbà Gani Adams? mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ lọ́bọ̀ mi ì fẹ́ kí àwọn. kí wọ́n apologize kí wọ́n go lẹ́tà yìí tí wọ́n kọ sí ààrẹ fi olóyè Sunday Igboho nìkan ló. gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àwọn tó fún mi ní information pọ̀. So ó wà lọ́dọ̀ Táyọ̀ ilẹ̀ kọ́páàtò. ọ̀rọ̀ yìí lágbára ó lágbára kì í ṣe kékeré kò sẹ́ni tó máa gbọ́rọ̀ nǹkan báyìí kan nípa rẹ̀ tí. mo sọ fún bàbá láàfin mi pé tó fẹ́ dá wàhálà lẹ́ni. ẹ máa gbọ́ màá sẹ́ǹdì ẹ̀ sí òun ló kọ́kọ́ sáyìn lẹ́tà yìí pé kàn pa mí. ṣé ń gbọ́ o. so ọ̀rọ̀ Ìgbòho ẹ̀wò dáadáa o níwájú Ọlọ́run àtẹ̀yìn ọgbà dàpọ̀ mo fi alálẹ̀ Yorùbá búra o mi ò gíǹsì ẹ̀ pàtó ń ṣe tí ò tí ì súnmọ́ ọ̀rọ̀ Tinubu tí wọ́n bá mi òun dìfẹ́ǹdì ẹ̀ ìgbà táwọn tí dàmí náà mo dá lóògbé láyé gbogbo Nàìjíríà ló máa rẹ̀ nígbà yẹn wọ́n ti ń sin ọwọ́ ẹ̀ tí wọ́n lára ẹ̀ àní pọ́míṣọ̀ tí mo ti ní kan lóru àná kan ó wà lọ́dọ̀ tí wọ́n sá fún olùkọ́sí lára ìṣẹ̀lánà ó ní gbọ́dọ̀ mi. ṣé o bẹ́ẹ̀ mi ṣe ń jẹ́ intelligence ni ó lágbára gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ààrẹ dẹ̀dẹ̀rẹ̀ ààrẹ ọ̀dẹ̀. so ó wà lọ́dọ̀ Táyọ̀ ilẹ̀ kọ́páàtò. ọ̀rọ̀ yìí lágbára ó lágbára kì í ṣe kékeré kò sẹ́ni tó máa gbọ́rọ̀ nǹkan báyìí kan nípa rẹ̀ tí inú ò ní bàjẹ́ tí ò ní fẹ́ gbé ìgbésẹ̀. ó ti ń ṣe ti Tinubu ti pẹ́ òun ló ti fi ṣíwọ̀ pa because they be compensated. It was a former SSS product. Ó ti táyà ó wá ṣiṣẹ́ gbogbo ẹ̀ fún Tinubu. iṣẹ́ tó dẹ̀ gbé fún ni pé kó lọ fi owó yẹn rìkúùtù àwọn èèyàn pé kó fi pèsè o. ṣáàtì ń gbọ́ bí táwọn Ìbàdàn lórúkọ jáyà ti wá o. so ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ń wò ó ti ṣe àwọn pẹ́ṣẹ́ tó ṣe tẹ́lẹ̀ nìyẹn wọ́n máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀yìn pọ́tíṣà máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀yìn. It's not a structural player. ṣé ń gbọ́. so gbogbo ìtọ́ka ń kàjọ yàrá nìyẹn gan Tinubu gan ló máa ń kílẹ̀ ọ̀nà pé káwọn ọlọ́pàá má ti sọ́gbẹ̀ o. ṣé ń gbọ́ o. wọ́n ń kílẹ̀ ọ̀nà fún ni kó tó débẹ̀ wá ti pe àwọn CP wá ti fún ọlọ́pẹ́ níbi mélòó lọ ọkọ̀ pé gbọ́dọ̀. ọ̀rọ̀ tí mo sọ yìí either you believe or not if you are a spiritualist go and ask mi ò parọ́ o. ẹ máa gbọ́ onírọ̀ òsì. ó lóye tó kún tó bá àwọn Saddam wọ́n yẹ kó tó di pé nǹkan bíi 2 weeks ago. bẹ́ẹ̀ ni wọ́n bá yẹn o. ó ti sọ̀rọ̀ tó máa fi róòlù àwọn propaganda ló ti fi pè lálẹ́ àná. ó dẹ̀ nígbà tó promise ẹ̀ tó bá ṣiṣẹ́ yẹn. ìyẹn chief of staff yẹn.
ó ní nǹkan tí Tinubu promise ṣe tó bá ti tọ́jọ́ sí ọ̀tá yẹn Tinubu á wá pè sínú special number wọ́n bá wọn sọ̀rọ̀. wọ́n ti máa ṣe nìyẹn òní Tinubu ò jẹ́ kọ́ ní access so kó má dìjọ́ wájú pé ìpínlẹ̀ gbówó fún ó máa rányàn sí wọn ni ó sì máa ń ṣe nìyẹn. àmọ́ bẹ́ẹ̀ kò tẹ̀ ní yọjú kò tẹ̀ nígbà bẹ́ẹ̀ tó tẹ̀ mọ́ mẹsẹ̀ rárá àtọ́. tẹ́ ń gbọ́ o. 50 million ní Tinubu ní kí ṣùgbọ́n staff ẹ̀mí yẹn ti yọ 5 million mẹ́. ṣé ti gbá wọn bí ti defamation of character ti jáde o. ó ti fún àwọn ti gba 45 billion yẹn o bí Tinubu ṣe pé ṣùgbọ́n staff ẹ̀jẹ̀ 50. ọ̀rọ̀ yìí lágbára o ó lágbára kì í ṣe kékeré kò sẹ́ni tó máa gbọ́rọ̀ nǹkan báyìí gan nípa rẹ̀ tí inú ò ní bàjẹ́ tí ò ní fẹ́ gbé ìgbésẹ̀. ìyẹn ti jà ẹ́ sí lọ láàrin wọn báyìí. kẹ́ ẹ lè mọ̀ pé mo ní akọ 50 lọ ẹ̀kọ́ fún 45 náà fún òun wá tẹ̀sí Tinubu pé ẹ ṣé o 44 ní 45 million. ẹ̀wọ̀n lọ́yẹ̀ Gani ó wà. mo ní kó fún ọ wáyé 45. òun ṣáà sọ̀rọ̀ wọ́n ní bá pe àwọn ọmọ padà pé wáyé tó ṣe wá ń pè ọ̀gá ní 45 ló fẹ́ tí wọ́n á sọ. ẹni náà tún máa dá wa láàrin ó yẹ rí nìyẹn. ẹni bá dalẹ̀ máa bálẹ̀ lọ nù kó tó yé gbogbo. exactly so ẹ má gba ọwọ́ yẹn gbọ́ ẹni tó ti sọ kọ́tọ̀kọ́tọ̀ bẹ́ẹ̀ ni Tinubu wá ṣe president wọ́n ti ń kàbá àpò Tinubu lọ́wọ́lọ́wọ́ tẹ bá gbọ́ dáráṣò tó jẹ́ girlfriend ẹ̀ tó máa ń ṣiṣẹ́ fún tó máa ń bú wa yẹn náà sọ pé Tinubu máa gbé wa láìpẹ́ yìí ó máa di president Tinubu lọ́dẹ̀ yìí ṣùgbọ́n community defamation o. àwọn ò fẹ́ gbọ́ kankan lórí self determination àwọn ìsọ̀pọ̀tì instruction. mi ò mọ lẹ́yìn ará lóyìnbó ṣe gbọ́kànlé ẹ bá fẹ́ gbọ́kànlé yàn ẹ kàn wo ìpìlẹ̀ṣẹ̀ lágbára ìpìlẹ̀ṣẹ̀ lágbára ẹ lọ wádìí ní gbogbo diaspora ẹ bèrè lọ́wọ́ ẹni group kan pé ṣé wọ́n fún mi lówó rí mi ò nígbà wáyé òbí tá ẹ ṣe tó èmi ni màá títáwó tèmi. ọ̀hàn lára rẹ̀. Yorùbá wọn gbọ́ ìsọwọ́ àti diaspora tó yẹ pé èmi wà lára tó dálẹ̀ màá títáwó tèmi. ẹ má gbọ́kànlé ọ̀gbọ́n yẹn o ọ̀nà tọ́lọ́ máa gbà yọ sí wàhálẹ̀ o. àmì Ọlọ́run. ẹ má gbọ́kànlé o. ṣáàjọ tí ó lọ. tó kò jẹ́ bó ti jẹ́ ẹ̀yin èèyàn wa drop comment yín. ṣé ní bàbá yẹn Gani Adams ti forí jálé agbọ́ngbà náà lọ́hùn. náà ìgbà tó lóye Sunday Igboho ṣá wá pè pé gbogbo nǹkan tí wọ́n Gani sọ yìí o wàá sọ nílé ẹjọ́ ibi tí n bá ti gba 45 million ibi tí n bá ti jókòó pẹ̀lú Táyọ̀ Àyìndé níye aago tó sọ ǹjẹ́ mi Ìgbòho tí èmi Sunday Igboho ṣé mo bá Táyọ̀ Àyìndé sọ̀rọ̀ rí ǹjẹ́ mi Ìgbòho ǹjẹ́ mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Tinubu ńgbà náà lọ́rùn ṣé mo ní lọ́wọ́ ìwọ Gani wá ṣàlàyé o jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá jẹ́ kán gbọ́ àmọ́ àní ṣe ní jàgídíjàgan ilé ẹjọ́ láàjọ rò fún tí ilé ẹjọ́ ó sì ṣe kíni tí wọ́n bá wa gbọ́ and I believe táyọ̀ ọmọ Yorùbá ò bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí tẹ̀sí rántí tẹ̀ gbàgbé wọ́n pe Gani Adams sí oríṣiríṣi ilé ẹjọ́ tí ẹjọ́ sì ń bẹ lọ́wọ́ àní lè sọ much lórí defamation of character case yẹn against Gani Adams tó lóye Sunday Igboho ṣàtàn pé àmọ́ nígbà tí Gani gba lẹ́tà pa pè ọ́ lẹ́jọ́ kàkà kí Gani kó wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá ìṣe ló tún gbé olóyè Sunday Igboho ṣàlọ ilé ẹjọ́ ìyẹn sí court 15 Ọ̀yọ́ State High Court tí ń jókòó sí Ìyágànkú nìbàdàn wípé fundamental right àwọn o ẹ̀tọ́ ọmọnìyàn àwọn olóyè Sunday Igboho ṣàtẹ̀ lójúmọ́lẹ̀ látàrí wípé olóyè Sunday Igboho wọ́n háàkì ọ́díò fóònù àwọn láti extract ọ́díò recording àwọn jáde ń bẹ̀.
Gani ti gbàgbé wípé kì í ṣàwa òpònú lòun ń bá sọ̀rọ̀ pa kì í ṣọ̀dẹ̀. Àkọ́kọ́, olóyè Sunday Igboho ṣàkọlẹ́jọ ní phone conversation. Ẹ̀kejì, bí ọ́díò bó ṣe líìkì kì í sọwọ́ olóyè Sunday Igboho ṣàlọ́kọ́kọ́ líìkì sí, it leak on the media, on social media. Ṣé wà àtolóyè Sunday Igboho ṣàṣẹ ẹjọ́ ń lo fóònù pọ̀ ni? Wọ́n dẹ̀ pe ẹjọ́ sí court. Gbàdán pẹjọ́, wọ́n pe ẹjọ́ yẹn ń lọ. Mo fẹ́ ka bí ọ̀rọ̀ ẹjọ́ bó ṣe wáyé ní àná. Ọ̀rọ̀ tádájọ́ sọ kó tó di wípé màá wá play ọ̀rọ̀ tèmi àti agbẹjọ́rò olóyè Sunday Igboho ìyẹn Barrister Sanusi Junaid Esquire. Ọ̀rọ̀ tá a jọ sọ lẹ́yìn tí wọ́n gbà ṣe yọrí tán tolóyè Sunday Igboho tán jáwé yánà ẹlẹ́kẹ̀rí òun ló gbẹ́jọ́ lọ kóòtù, òun náà ló fìdí ẹni. Sunday Igboho emerges victorious as court dismissed Gani Adams' $5 billion defamation suit. In a landmark judgment, an Oyo State High Court sitting in Ibadan has dismissed a $5 billion defamation suit filed by the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Chief Gani Adams, against Yoruba Nation agitator Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho. The suit, which was marked M/1006/2004, was filed by Adam through his counsel Sikiru Akinrele, seeking the enforcement of his fundamental rights. The genesis of the suit dates back to Adams' allegation that Igboho unlawfully recorded a private telephone conversation without his consent and published defamatory content, which he claimed violated his right to privacy under Section 37 of the 1999 Constitution as amended. Adams demanded 5 billion naira in damages, among other reliefs, including a declaration that the alleged secret recording and subsequent publication of his private phone conversation were unlawfully illegal and unconstitutional. However, Igboho's counsel, Barrister Junaid Sanusi, vehemently opposed the application and filed a counter affidavit and written address which were adopted in court. Sanusi argued that the suit was fundamentally flawed because Adams did not personally depose to the affidavit, nor did the third-party deponent explain why Adam could not do so himself, a requirement under the law. In a judgment delivered on Thursday, Justice O.T. Ademola Salami upheld the objections raised by Igboho's counsel, ruling that affidavits in support of Adams' claims were defective and thus inadmissible. The court also noted that Adams failed to provide sufficient evidence proving that Igboho tapped or recorded his telephone conversations. With no legal representation present for Adams at the proceeding, the judge dismissed the suit and awarded
500,000 in cost to Sunday Igboho. This judgment marks a significant victory for Majasola Adesa Oma Deyemo, who has been a vocal advocate for the Yoruba nation. The court decision has been seen as a testament to the importance of adhering to the rule of evidence and procedure in the pursuit of justice. Dismissing the suit, the court has sent a strong message that frivolous lawsuits will not be tolerated. The outcome of this case has significant implications for the right of individual to privacy and free speech. It highlights the need for individuals to be mindful of the potential consequences of their action when engaging in public discourse. Sunday Igboho's victory in this case is a welcome development for his supporters who have been following the case closely. The judgment is seen as a vindication of Igboho's right to free speech and advocacy for the Yoruba nation. In the word of Igboho's counsel, Barrister Jonad Sanusi, this judgment is a testament to the strength of our case and the importance of upholding the rule of evidence and procedure in the pursuit of justice. As the dust settles on this case, it is clear that Sunday Igboho has emerged victorious. The court decision has set a precedent for future cases, and it will be interesting to see how this judgment impacts the broader discourse on free speech and privacy in the country. The dismissal of these suits marks the end of a long and arduous journey for both parties involved. While Adams may have been disappointed, you disappoint you by the outcome, Igboho's victory is a significant moral boost for we, his supporters. In conclusion, the judgment delivered by Justice O.T. Ademola Salami is a landmark decision that highlights the importance of adhering to the rule of evidence and procedure in the pursuit of justice. Sunday Igboho victory, in this case, is a testament to the strength of his case and the importance of upholding free speech and of upholding the rights of individuals to free speech and privacy. Kí n kàn summarize ẹ̀ ní Yorùbá kẹ́ tó wá gbọ́rọ̀ lẹ́nu Barrister Sanusi Junaid Esquire. Ilé ẹjọ́ wọ́n ní ìwọ Gani ọmọ ń tọ́kàn aláìmọ̀ ń tọ́kàn ní ọ́. Ẹjọ́ tó pè yọ̀ lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ní ìwọ Gani ó ní wípé olóyè Sunday Igboho sà ó rìkọ́ọ̀dù phone conversation rẹ̀ àkọ́kọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ bi Gani léèrè ṣé olóyè Sunday Igboho sà ìlòun àti Gani jọ ní ìfọ̀rọ̀wérọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. How come tó fi wá ní wípé olóyè Sunday Igboho sà fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí rìkọ́ọ̀dù rẹ̀ lẹ̀ ṣe rí wípé Gani àti amòfin rẹ̀ wọn ò mọ tọ́kàn ẹ̀sìn yẹn lé ní. Ẹlẹ́ẹ̀kejì, àfidáfìtì téèyàn fi sọ wípé èmi o ni mo sọ ọ̀rọ̀ yìí, èmi ni mo gbé ìgbésẹ̀ ìta máa ń pè ní bíi ìbúra fún ilé ẹjọ́ pé gbogbo ọ̀rọ̀ yìí ò kì í ṣe pé lẹ́yìn mi o. Gani kọ́ ló ṣe é, ẹni tó dẹ̀ tó ṣe fún Gani tó búra fún
kò sọ ìdí pàtàkì tí Gani Adams ẹni tó pẹjọ́ tí kò fi ṣe fúnra ẹ̀ léyìí tó sọ ẹjọ́ yẹn di òkúùtù fẹ́ẹ̀tẹ̀ àásà tí ò ní kánú. wọn ò mọ ní tó ń ṣe ń bẹ̀rù náà. ẹlẹ́ẹ̀kẹta, ilé ẹjọ́ ní pé ìwọ Gani ó kọ̀ láti máa mú ẹ̀rí máa jẹ́ mìrìnṣó wá lórí ẹjọ́ tó o pè bí olóyè Sunday Igboho Oòṣà ó intrude sínú privacy ẹ wípé ó rìkọ́ọ̀dù ẹ stylishly during phone conversation. ilé ẹjọ́ ní wípé o kọ̀ láti mú ẹ̀rí gbáǹkọ́gbì ẹ̀rí tí jàyàn láyà. ilé ẹjọ́ ní Gani ọkọ̀ ò rẹ́rìí mú wá torí náà nǹkan ní agbónú bẹ̀rù náà ó tó pòfo. ilé ẹjọ́ wá ní wípé ìwọ Gani gbogbo nǹkan tó o béèrè yìí kò ní ṣeé ṣe wípé kólóyè Sunday Igboho Oòṣà ó fún ọ ní 5 billion naira owó kólóyè Sunday Igboho Oòṣà wọ́n dọ́gbọ́n tápù rìkọ́dìn rẹ. olóyè ilé ẹjọ́ adájọ́ Justice Adémọ́lá Sàlámì wọ́n ní wípé àwọn ò rí nǹkan kan tàbí lè sọ pé olóyè o wọ́n ṣe kíni wọ́n tápù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti dọ́gbọ́n rìkọ́ọ̀dù ìfọ̀wọ̀rọ̀wérọ̀ tó o ṣe pẹ̀lú àwọn ẹni rẹ tẹ́jọ́ ń ṣe pé kò sẹ́rìí tó ń bẹ̀ torí náà nǹkan 5 billion naira tó ń béèrè kò sáàyè fún o. bọ̀dá Gani owó epo tẹ́ gbà lè rírú rẹ̀ gbà lọ bọ̀dá Sunday o akọni Oòduà lè rí gbà o. ilé ẹjọ́ tún ṣe kí ni wọ́n wọ́gi lé àmọ́ wọ́n pẹjọ́ wọn àjókòó tẹjọ́. àwọn alápẹjọ́ wọ́n kọ̀ láti yọjú sí ilé ẹjọ́ ní àná torí wípé kò sí bí ẹjọ́ ìgbẹ́jọ́ ṣe wáyé. adájọ́ ó ti sọ fún wọn pé tọ̀ ẹjọ́ tẹ́ ẹ pé o ìjọba yìí ìgbẹ́jọ́ ò wáyé ìdájọ́ ó sì tẹ̀lé ní ọjọ́ báyìí. wọ́n sọ fún wọn o wọn ò yọjú. adájọ́ wá nígbà náà ń kọ́ o ìwọ Gani pẹ̀lú agbẹjọ́rò rẹ tá a mọ̀ sí kí ló kọ rẹ̀ náà. ẹ jẹ́ àwọn orúkọ agbẹjọ́rò wọn o. ẹ jẹ́ àwọn orúkọ agbẹjọ́rò tí ò mọṣẹ́ dáadáa tí wọ́n ń gbé iṣẹ́ wọn ìyún náà kúkú fowó wọn jẹ́ kò ń dín ní. ẹ jẹ́ àwọn agbẹjọ́rò wọn ń jẹ́ Barrister Síkírù Akínrélé. Barrister Síkírù Akínrélé ilé ẹjọ́ ní ìwọ Gani àti Síkírù Akínrélé agbẹjọ́rò nígbà tó ti jẹ́ pé ẹ ti kùnà láti establish kéèsì yín fún ìdí eléyìí ẹ lọ rèé sanwó òtanràn owó gbàmọ́bínú owó fàsìkò ṣòfò olóyè Sunday Igboho Oòṣà tí í ṣe 500,000 naira. ilé ẹjọ́ ní kan san kíkún Gani fún ara ró owó kúkú ń bẹ lọ́ọ̀rẹ́ tètè sanwó fún Sunday o sanwó fún Sunday o méjì ọpẹ́ o. ìdájọ́ tó wá wáyé yìí ó jẹ́ ọ̀kan gbòógì fólóyè Sunday Igboho Oòṣà torí tẹ́ ẹ bá wo ẹjọ́ yìí ti ń lọ láti bí ọdún kan sẹ́yìn nísìn. ẹ má wàá gbàgbé ẹjọ́ sì ń bẹ nílé ẹjọ́ o. ẹjọ́ èyí tó lóyè Sunday Igboho Oòṣà pè bíi kóòtù bíi mẹ́ta ni tó lóyè Sunday Igboho Oòṣà pè torí wípé àwọn ọmọ Yorùbá kan náà dìde pé bọ̀dá Gani ládùúrú aburú tẹ̀ ń ṣe fúnra Yorùbá táwọn Yorùbá ò tó fi bí yín tání ká sábà tìyín lọ bí ọkọ̀ tí ò lépo nínú tó wá yẹ kẹ́ ẹ tó máa sọ̀rọ̀ olóyè Sunday Igboho Oòṣà láì dá ẹni tó jẹ́ wípé nígbà tójú ń pọ́n ìran Yorùbá àwòdì májàsọ́ láti báran Yorùbá rà. ọ̀pọ̀ wọn wá pẹjọ́ pé Gani fún bàní lórúkọ jẹ́ tó ṣe yìí ó fojú balẹ̀ ẹjọ́. àwọn ẹjọ́ yẹn sì ń bẹ àmọ́ torí pé Gani fẹ́ lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ní ẹjọ́ tóun ń pè wípé olóyè Sunday Igboho tẹ ẹ̀tọ́ ọ̀hún lójúmọ́lẹ̀ wọ́n gba fóònù ìkọ́ni òun wọ́n ti gbàgbé wípé bí rọ́bà lọ lọ́kùnrin ọdún ọjọ́ kan ṣoṣo báyìí ní ògùn lòtítọ́ wá bá wọ́n rò pé àwọn ò rí ilé ẹjọ́ manipulate àmọ́ pé àwọn olù abracadabra fún ilé ẹjọ́ kan sọ tí ò ṣẹlẹ̀ àmọ́ Olódùmarè ọ̀fààyè rẹ̀ lẹ̀ mo wá rọ Gani san 500,000 ní kíákíá o
bóyá kí n pa àkáǹtì mi kọ́ ọ san ní kíákíá so ẹjọ́ sì ń bẹ o nílé ẹjọ́ so ẹjẹ́ atẹ́tí kágbọ́rọ̀ látẹnu Barrister Sanusi Junaid Esquire tó jẹ́ agbẹjọ́rò olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ tó jáwé olúborí tó gbàwé ìjáwé olúborí lórí bàbá ọlọ́pàá bàbá tí wọ́n ń jẹ ọ̀pá mọ́lẹ̀ bàbá Ọ̀pálábí Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ọ̀yà ẹ̀gbọ́n àní dààmú ẹ má wàrà ru ẹ má tẹ̀ mọ́lẹ̀ ẹ má gbẹ́sẹ̀ lójú inú mi kàn ń dùn ní pàláì torí wípé odò tó tojú ẹnu kún kò gbọ́dọ̀ gbé èèyàn lọ odò gbogbo bí Gani ṣe bẹ̀rẹ̀ wàhálà yìí ní 2024 ó sojú wa ńgbà fi voice note tó jáde fídíò rìkọ́dì tó jáde apariwo ńgbà náà pé Gani bẹ̀bẹ̀ ni ẹ wo orin ọyẹ gbọ́rọ̀ agbẹjọ́rò tó dáńtọ́. Tààrọ̀ sà. Hello sà. Omíyalé ló ń sọ̀rọ̀ sà. Ẹ fà tààrọ̀ sà. Orí bọ́ọ̀dù kọ́ ọ̀yẹ́. Mo fẹ́ kí ẹ bá wa ṣàlàyé díẹ̀ lórí kéèsì mi fún gbogbo àwọn ọmọ Yorùbá ni. Kí ni ààrẹ Gani Adams kí ló gbé wálé ẹjọ́ tako olóyè Sunday Igboho? Kí ni ìdájọ́ tó wáyé lénìí? Báwo ló ṣe jẹ́? Afẹ́kẹ́ bá wa ṣàlàyé sà. Gbogbo ala rántí pé ọdún tó kọjá wọ́n ti dé ìtìmọ̀ ọdún tó kọjá. Olóyè Sunday Igboho gbé ìgbà Gani Adams lọ sílé ẹjọ́ fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ pẹ̀lú fọ́nrán kan tó jáde lórí ẹ̀rọ ayélujára. Sọ oríṣiríṣi kan síbẹ̀. Ní olóyè Sunday Igboho sọ pé kò rí bẹ́ẹ̀. Jésù wọ́n ń ba àwọn lórúkọ jẹ́ mi. Eléyìí tí bíbá Gani Adams máa ń fi sọ pé bàbá akọ lẹ́tà sí wọn. Ìpínlẹ̀ Bàbáfíìsì àti apology àjọ nígbà òrí bẹ́ẹ̀. Ilé tí wọ́n ti máa apologize nígbà wọn apologize. Àwọn gbé wọn lọ sí olóyè Sunday Igboho gbé wọn lọ sí ilé ẹjọ́. So ìlẹ́kṣì táwọn náà ti náà bá kọ lẹ́tà pé fún ara tí ẹ sọ pé ìgbà lórúkọ jẹ́ yẹn ó léyè wọ́n táàpù fóònù àwọn ni wọ́n ti rí nǹkan yẹn gbàgbé tó ó tàpá sí ẹ̀tọ́ ọmọnìyàn àwọn. Ilé right to privacy àwọn tó léyè táàpù fóònù àwọn ni wọ́n ṣe rí fọ́nrán yẹn jáde. So nǹkan tí wọ́n gbé lọ sílé ẹjọ́ nìyẹn. So wọ́n dẹ̀ gbé ìwádìí under constitution Nàìjíríà pé section 377 right to privacy ni wọ́n pè pé wọ́n ti infringe wọ́n kàpá sí wọ́n infringe lórí right to privacy àwọn wọ́n ṣe get kìíní rẹ̀. So adẹ̀rẹ̀ àríwò kan tí wọ́n fi sọwọ́ sílé ẹjọ́ àwọn náà fèsì sí pé pẹ̀lú rẹ̀ nǹkan méjì ni. Àkọ́kọ́ náà ẹni tó bá ló ṣe nǹkan ó kàn ní sọ pé ṣe bóò ló ṣe ṣe. Àbí? Báwo ló ṣe ṣe nǹkan yẹn? Ǹjẹ́ lóòótọ́ ni tọ́ba ni wọ́n gbé jáde tó mọ ṣọ́ọ̀ṣì bí kíkì ní ẹ̀gbẹ́ ti wá? Níta sọ pé ẹjọ́ rẹ̀ gbé tí nígbà ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Kò sí ní ẹjọ́ tí wọ́n rò kalẹ̀. Kò sí lè kankan fẹ́ẹ́ sọ pé wọ́n ti fi díẹ̀ múlẹ̀ pé olóyè lọ táàpù fóònù àwọn. Wọ́n fi díẹ̀ múlẹ̀ olóyè kò lẹ pè é pé yan ká ní. So pé ọgbẹ́ ọ̀tà kò sí nǹkan tó ti fìdí ẹ̀ múlẹ̀ bí tọ́ba ẹni tó bá fẹ́ ronú ẹjọ́ yẹn á ní nǹkan tó gbọ́kànlé bí nǹkan ti fún un ní nǹkan tó sọ pé á ní ẹ̀rí tó dájú àṣọ alẹ́ rí tó dájú so kò sí nǹkan tó jọmọ́ ẹgbẹ́ tó jẹ́ kì í tó jẹ́ ọ̀rọ̀ òfin ni pé a rí pé gbàgbà wo nǹkan tí wọ́n gbé lọ sí ẹjọ́ nígbà náà àgbà ẹni tó ṣe affidavit ní ìmọ̀ta lè fi affidavit ní èyí tó lọ́wọ́ báyìí nínú ìgbàdá nínú ìwé gbé tó búra tó ṣèbúra ìbúra rẹ̀ tó ṣọ́ọ̀tù àpòtì ẹ̀ tó ti sọpọ́ọ̀tù kílìmù ẹ̀ yẹn adérẹ́gbẹ̀ yìí kì í
ń ṣe ààrẹ gẹ́gẹ́ fúnra wọn pé ààrẹ Gani Adams bọ̀. So a lè sọ pé tí èèyàn bá fẹ́ ṣe pé àyè wà fún láti sọ pé ẹni tí kò ṣe fún òun ló fẹ́ sọ̀rọ̀ pé nǹkan ló ṣe irú ìbúra yẹn. Àmọ́ a sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ tẹ́ni tó yẹ kó búra tí ò fi búra. tí ò fi ráyè búra. A sọ rí bí a sọ bí a sọ fún ọjọ́ pé kò sí ọ̀rọ̀ tó jọ ẹni yìí lọ́wọ́ pé òun jẹ́ kinní kan òun jẹ́ kinní kan ọ̀dọ̀ ẹ̀ tó ń sọ ìdarí ní abẹ́ òfin pé kò sí gbà láyè fún nǹkan bẹ́ẹ̀. So lágbára Ọlọ́run nínú ìbẹ̀rù ilé ẹjọ́ gbogbo nǹkan tá a sọ ilé ẹjọ́ gbà wọlé pé lóòótọ́ ni bí a sọ yẹn bó fi ṣe fàyè ẹ̀gbá dẹgbẹ́ láti sọ yẹn pé wọn rí kankan fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn láti sọ pé òkè ní 5 billion tó béèrè yìí wà fún ẹ̀ 5 billion wọ́n béèrè. So and eventually court da ilé ẹjọ́ da ẹjọ́ wọn sọ pé pé wá dé pẹ̀lú gbogbo wàhálà olórí lórí ilé ẹjọ́ tó ṣègbọ́ ilé ìgbọ́ndìgbò àfihàn 500,000 naira so ìjọba ló jẹ́ bí wọ́n ti gba owó yẹn lọ́ọ̀yà. Wọ́n ti sọ pé àwọn tí mọ̀ wọ́n lè má ì tí mọ̀ so bàbá wọn á kọ lẹ́tà tí wọ́n lábẹ́ wọn lọ á kọ lẹ́tà tí wọ́n pé èdè wọ́n lè má tí mọ̀ so pé á gba àwọn àtàkì lọ́gbẹ̀ntì wọn náà sáájú báyìí tó kọ̀pì ẹ̀ so that mo nígbàgbọ́ pé lóye máa sanwó yẹn mo nígbàgbọ́ bẹ́ẹ̀ ààrẹ máa sanwó yẹn dáadáa ààrẹ mo nígbàgbọ́ máa san lọ́ọ̀yà mo rò pé torí ọmọ Yorùbá ò fẹ́ mọ̀ mo rò pé ní ẹjọ́ gangan tí olóyè gangan kulẹ̀ pe ààrẹ lórí wípé wọ́n bá olóyè gangan lórúkọ jẹ́. Bẹ́ẹ̀ ni ìyẹn sì wà ní ẹjọ́. Níbo ló dé dúró báyìí? Èyí tó dé dúró ni kí bí ìfẹ́ ká sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Ok, ẹni tó bá ti wà ní ẹjọ́ àbọ̀rọ̀ máa sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Ó ṣáwà ní ẹjọ́. Ẹni tó bá fẹ́ mọ bóun ti ń lọ á lọ sí ilé ẹjọ́ tí ó ti ń tẹ̀lé. The House of àìsàn lórí àtẹ̀wé àgbà ìlú wa ò public document ní anybody ló wà ìta ìtura máa lè máa sọ̀rọ̀ pé nǹkan báyìí nǹkan báyìí. So òfin ò gbà láyè àwọn òdẹ ní ti ẹ̀yẹ náà mo gbé ní ìrẹ́lẹ̀ ìgbòho ẹgbẹ́ ní sáńtì nǹkan tí ìrẹ́lẹ̀ ìgbòho ní pípa òfin kò ní ṣẹlẹ̀ so kódà rìlẹ̀ náà nílé sọ ẹni gbogbo àmọ́ tá a sọ ni pé ó wà ní ẹjọ́ tó wà lẹ́jọ́ ní ẹjọ́ oníkàlùkù ṣe ìpinnu ká dákẹ́ tí wọ́n fi sọ pé báyìí lórí ṣòro lè jẹ́. Ẹ ṣé gan ni sà Olódùmarè á máa fún yín ṣe o. Ẹ bá dárúkọ yín fún àwọn ọmọ Yorùbá tó ń gbọ́ yín. Ìlà ìsàlùsí ni ìsàlùsí. Ọ̀dà ẹ ṣé gan ni sà. Ẹ ṣé sà. Thank you. Mo rò pé ẹ gbọ́ Gani máa múra lẹ̀ kódà kéèyàn ọba sọ pé ń gbèrògbò ọwọ́ ẹ̀sùn ìbàní lórúkọ jẹ́ ọlágbára báyìí o a máa jáde èèyàn fún defamation of character tó ọba ìjẹ̀bi ọba sọ pé gbèrògbò ọba kí ní jẹ́ pọ̀ ọba important ọmọ ìlú ń mọ́lò important sẹ́yìn sẹ́yìn níjẹ́ Gani àná àwọn ajá rẹ̀ ń bẹ̀rẹ̀ sí ní bú wa káàkiri a sì sọ pé ọ̀rọ̀ yá lè parí ẹ̀ nínú ilé wa ọmọ Yorùbá ni wá ẹ polóyè Sunday Igboho Oòṣà ẹ parí ọ̀rọ̀ yìí ẹni kọ̀sẹ́ni lè bá yín sọ̀rọ̀ ẹ̀yin nìkan náà ni ipò ààrẹ dẹ ọ̀pádà máa ń mú kí ní máa ń gùn yín o wàláì máa ń gun Gani ẹ̀rí ọ̀nà kàkà sàrí ọ̀nà kàkà fún ọ̀fi Yorùbá land irọ́ ọ̀kú tọnu ni mo pè é ẹ̀kú tẹnu ni mo pè é. ẹ̀yin ọmọ Yorùbá ǹjẹ́ bó ti jẹ́ àti bó ṣe lóhun ọ̀jẹ́ ọ̀rọ̀ Gani Adams ńlẹ̀ ti gbọ́ yẹn ibi tí ẹjọ́ àkọ́kọ́ tó wó sí èyí tí Gani fúnra ara rẹ̀ pè tako lóyè Sunday Igboho Oòṣà ni ló ti fìdí rẹmi yìí o èyí tó lóyè Sunday Igboho Oòṣà gángan pè ẹ má gbàgbé àti wọ́n ti jókòó bí ẹ̀ẹ̀mejì lórí ẹ̀ ìdájọ́ èkè sí tẹ̀dẹ̀ ẹjọ́ kan náà tó wá wà ní Supreme Court ni mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tó ní ṣe pẹ̀lú ìkọlù ilé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ní July 1st 2021 ẹ wo àwa náà lẹ́lẹ́rìí á jẹ́rìí pa yín ká dá fún ẹ̀yin mélòó lára yín how many is your body mélòó lára yín ẹ lè gbé gẹ̀ẹ́sì
Ìgbòho iṣẹ́ ní àrífín kì í ṣẹ́ ní àbùkù ẹni yìí nílẹ̀ kóòtù òjíire ẹni yìí náà ni ó sì máa jẹ́ títí àrọ́mọdọ́mọ olóyè Sunday Igboho ò ní dẹ́ni ìgbàgbé ńlẹ̀ Yorùbá láyé fàbàdà wọn ní dẹ́ni ìgbàgbé. Mo wá rọ̀ yín ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun ẹ má dẹ́kun àtìlẹ́yìn fún àwọn olóyè Sunday Igboho ṣá agbára lọ́wọ́ Ọlọ́run á délẹ̀ lérí. Àwọn èèyàn wa ti ń ṣiṣẹ́ kárakára wọ́n sì wà ń bẹ̀ ẹ máa bá wa kún wa lọ́wọ́ mo fọlọ́dùmarè bẹ̀ yín. Èmi náà nídi dátà bẹ́ẹ̀ mo nílò owó fẹ́ni tó bá rí i pé òun fẹ́ ṣe mí láàánú ẹ̀yin ni mò ń jẹ o ẹ̀yin ní nǹkan míì tí mo fẹ́ jẹ fún ti tèmi 9036371643 9036371643 opay lẹ́ẹ̀kan sí 9036371643 àti fún àwọn Àgbẹ̀kọ̀yà wa tẹ̀lá fẹ́ kún wọn lọ́wọ́ 09036371643 kẹ mẹ́sàgì lórí WhatsApp 09036371643 ẹ mẹ́sàgì ọ̀nà tá a bá lè gbà ràn wọ́n lọ́wọ́ àsìkò tá a wà yìí ó ti ń nù kó má bàa kàn mọ́ ó kù sọ́wọ́ yín ó kù sọ́wọ́ èmi lágbára lọ́wọ́ Ọlọ́run ètò àgbòrán Yorùbá ní ti ń dá a báyìí kò ní padà di fíagan mọ́ gbogbo ibi tó dẹ̀ tún kù sí Olódùmarè yóò bá wa ṣẹ́gun ẹ̀ ṣé ẹ ti gbọ́ àṣírí Olúwo ó tún pẹrẹgẹdẹ gbogbo àrà tó Olúwo dán ní ti ń tú o àwọn ìfẹ́ discourse nípa Olúwo wọn ní bí ilé kan bá ń tòrò kinní kan ní ìdàgbà ọmọ o àbó ti yáyọ ọmọ Yorùbá ojúlówó ọba ilẹ̀ Yorùbá mara wọn àwọn àdàmbàlù ọba ilẹ̀ Yorùbá àná mara wọn àmọ́ ẹ̀yin nu Ọlọ́run gbogbo ọba tó wà lórí pé kí ìran Yorùbá kó má bọ́ lóko ẹrú lágbára lọ́wọ́ Ọlọ́run ní fi àpèrè tẹ́ wà ní fi pìtàn ayọ̀ àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ lẹ́ẹ̀kan sí torí àwọn Àgbẹ̀kọ̀yà yẹn 09036371643 we can cite the difference àsìkò tí n ti kúrò lásìkò kékeré rí ẹ̀nímí kẹ́lẹ́kan ní mẹ́ta ní rí result à ń rí result báyìí lágbára lọ́wọ́ Ọlọ́run àní dààmú àní fìtínà aburú ò ní jẹ́ tiwa gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wá síbi àdúrà fún July 1st àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ̀ ráyè wá náà kì í ṣe pé ẹ fẹ́ wá ìzídà ẹ wà engage in one thing or the other agbára Ọlọ́run k'Olódùmarè kó mú sàárà bá àwọn tán papòdà k'Olódùmarè kó sì gba sàárà yẹn kó fi gba orílẹ̀-èdè wa fún wa agbára lọ́wọ́ Ọlọ́run àní dààmú Adémọ́lá Ọmọmíyalé lèmi ń jẹ́ èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ ṣòkòtò kẹmbẹrẹ bíi ìjà èmi lọ́mọ agbákẹ́kẹ́ ogun mẹ́sàá ọmọ agbọ́yàyà mọ́yà ìlú Ìbàdàn ìlú Ìbíkúlé ìlú Àjàyí ìlú Òjó ìlú Ọpẹ́ Àgbé ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Látòòṣà ẹ wo ó dàbọ̀ 09036371643 láìpẹ́ láì jìnnà á bẹ̀rẹ̀ ètò lórí Facebook táwọn èèyàn máa ráyè pè wọlé ìdí tí mi fi kí ń gbà pé lórí YouTube ni wípé wọ́n ń ṣọ́ wa àdẹ̀fẹ́ fọ̀ sí trap wọn ọlọ́mọdé á sì wí ọlọ́mọdé á sì sọ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run ojú tẹ́ ẹ fi wò mí kò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di gbogbo àdáwọ́lé yín pátápátá yóò máa júnà yóò máa júṣe ẹni tẹ́ ẹ̀ dágbére fún kò ní mọ bí ẹ lọ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ ẹ wà ní diaspora lágbára lọ́wọ́ Ọlọ́run iṣẹ́ ìṣe yín kò ní dìbàjẹ́ wọn ní rùkú yín wá bá wa nílé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ̀ sì ń bẹ́ńlẹ̀ kóòtù òjíire náà ẹni tẹ́ ẹ̀ dágbére fún kò ní mọ bí tẹ́ ẹ lọ ẹrù tábíyamọ kì í tú wò
ẹrù tálábíyámọ kì í tú wò wọn ní gbé káyín mọ́lé o lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ máa lọre ẹ máa bọ̀rẹ̀ ìkọ́ ìkọ́jò lẹ́sẹ̀ agara báyìí dó ń sí Ọlọ́run fíní báyìí lọ́mọdé gbé tó kó ìmọ̀ ń bọ̀ àbí ìyágbólóhùn bàbá mi ni mo da fẹ́fẹ́ mo fẹ́ là ló já mo dẹ̀ fúfú lẹ̀lẹ̀ mo fẹ́ mì gbóró tìtìtìtìtìtì igbó sà ó bàbá dámì ó dàárọ̀ ká sùn láyọ̀ ká jí láyọ̀ òru láwà yìí bọ́yí bá wo aago mi dáadáa aago yìí ń lu bíi aago 2:30 ó dàbí ẹni pé ńlá wa níjọ́ Jímọ̀ ó dàbọ̀ love you all.